Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni o, ọmọọba Alhaji Ibrahim Olóyèdé Asawale Asanike, tí mo jẹ́ olórí ọmọọba tilẹ̀ Ìbàdàn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ pé 50 ọdún eléyìí tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ tí wọ́n ti yọ jáde kúrò láàrin ìwọ̀ oòrùn àtijọ́. Wọ́n mọ rírì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ojú ò lẹ fi wo ìpínlẹ̀ Ọ̀yọ́, Oyo State at 50 eléyìí tá a ṣe lọ yìí. Ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ débi tá a fẹ́ àbókù nìbọn ró? Àwọn èèyàn gan tí wọ́n fi joyè tí wọ́n fún ní àmì ẹ̀yẹ, ǹjẹ́ gbogbo wọn ló tọ́ sí? Ṣó láwọn tí wọ́n yọ ọ́ lẹ̀ bí? Kí lè ròǹgbà yín lórí ẹ̀? Ẹ ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ pé 50. Bẹ́ẹ̀ni. Ó jẹ́ tó wúni lórí gidi. A dẹ̀ tún fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gómìnà wa onímọ̀ ẹ̀rọ ẹnjìnìà Olúwa Seyi Makinde, tí wọ́n jẹ́ kí a ṣe ayẹyẹ yìí tó dùn tó lárinrin. Àwọn tó fún lámì ayẹyẹ ọ̀pọ̀ nínú wọn náà ló tọ́ sí, but a mọ̀ pé onímọ̀ ẹ̀rọ kọ́ ló kọ list yẹn, wọ́n gbé lọ fún wọn ni. So nǹkan dẹ̀ pọ̀ lórí wọn náà láti máa rántí pé ó kọ ẹnìkan àbẹ́nìkan. But àwọn kan wà tí wọ́n làmìlaka níbàdàn yẹn from 1976 till now yẹn, tí wọ́n dẹ̀ ṣe dáadáa fún Ìbàdàn, tán jẹ́ àwọn royal fathers wa tó yẹ kán wà ńbẹ̀ tí mi rí ńbẹ̀. Bíi bàbá tó bí mi gangan, bàbá wa aláyélúwà Oba Yesufu Asanike, tí wọ́n jẹ Olúbàdàn ní 1983. That's mean pé láyé ìgbà tí a gba òmìnira ìtàn ni wọ́n bẹ̀rẹ̀ Olúbàdàn. Bàbá wa Ọba Lamidi Adeyemi kẹta, wọ́n wà nínú àwọn tó yẹ kán fún lámì ẹ̀yẹ torí àwọn náà ṣe gudugudu méje yàyà mẹ́fà nípínlẹ̀ Ọ̀yọ́ tá à ń lò lọ yìí. Àti bàbá wa àgbà oyè kan tó kú, àrí ìbí Àkànjì Adédùwú. So pẹ̀lú àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn tí mo rántí nìyẹn. Wọn sínú ẹni tí ò yẹ kó gba àmì ẹ̀yẹ torí a rí i pé àwọn tó ti kú àtàwọn tó wà láyé náà fún láwọ́ọ̀dù yẹn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò sí nínú àwọn tí ò yẹ kó gba nínú àmì ẹ̀yẹ yẹn torí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Irú bàbá mi tí mò ń sọ yìí, kábíyèsí Olóyèdé Asanike ìpẹ̀kun ọba, láyé ìgbà tí wọ́n jẹ Olúbàdàn, Ìbàdàn municipal ní kọ́lá wa níbàdàn. Ìgbà tán lọ bá bàbá tán fẹ́ create more state nígbà yẹn, tán ṣe consultation wọn, wọ́n dọ́dọ̀ kábíyèsí Olúbàdàn Asanike, wọ́n fẹ́ sọ di 5 gbà yẹn. Bàbá ní ẹ ṣàpínrin ẹ láre. Bàbá tí ò kàwé nìyẹn o. Bàbá dẹ̀ máa ń sọ kíní kan ní bí n bá kàwé mo kọ́gbọ́n orí, alákọ̀ọ́rí sì yàtọ̀ sálákọ̀wé. Ayé bàbá Olóyèdé Asanike náà ni Ìbàdàn di 11 local government. Pínre búre kọ́ gbọ́dọ̀ jù kan tí bàbá wa dẹ̀ sọ yìí, equity ni bàbá ń béèrè fún yẹn, which is tó ti ń ṣẹlẹ̀. Láyé bàbá wa Asanike ni ó mèremère wá ń ṣẹlẹ̀ níbàdàn. Oyè dánilọ́lá tí wọ́n fi ń tọrọ káàkiri sìn, bàbá wa Asanike ló gbé níyì. Mo rántí 1993, bàbá wa Asanike náà ló fún MKO Abíọ́lá Káṣímáwò Aṣíwájú ní oyè Báṣọ̀run l'Ìbàdàn. Bàbá wa Asanike lẹ́yìn ìgbà tán wá lọ tán, product wọn tó ti dolúbàdàn nísìn, tá a bá wo ẹni tán jẹ́ bàbá ogun fún, which is bàbá wa Sálíù Àkànmú Adétúnjí, tó rọ́dọ̀ bàbá wa Olúbàdàn tó wọ́kọ́ dádé Adébímpé, àwọn ti jẹ mọ́gàjì. Ọba Asanike ló tọrọ oyè fún wọn lọ́dọ̀ bàbá wa Kébìyí, ló jẹ́ bàbá ogun wọn gbà yẹn. Táwọn náà dẹ̀ tó tí wọ́n di Olúbàdàn. Ó ní mo fi máa ń sọ̀rọ̀ kan pé Ọba Asanike legacy lives on. Lẹ́yìn bàbá wa Adétúnjì, bàbá wa Akínlóyè Ọlákùlẹ́yìn, product Asanike làwọn náà. Ọ̀dọ̀ wọn náà ti jẹ́ oyè Olúbàdàn, tán ti wọlá Olúbàdàn. Bàbá wa Sẹ́nitọ́ Lékan Balógun, product Asanike ni wọ́n. Bàbá ló fún wọn jẹ mọ́gàjì, ló dẹ̀ fún wọn lóyè.
tí wọ́n dẹ̀ fi di Olúbàdàn yìí. Bàbá wa Senator His Excellency Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà, product Asanike làwọn náà. Bàbá ló fi wọ́n jẹ mọ́gàjí tó dẹ̀ fún wọn lóyè tán fi di Olúbàdàn tán délé ni. So tá a bá wá wo factor yẹn bẹ́ẹ̀ lọ, ẹni tó tún wà lẹ́yìn wọn kọ́ lọ jẹ́ mi bàbá wa Olúbàdàn pẹ́, product Asanike náà tó ni. So nírú àwọn tó wọ́n ti wo future Ìbàdàn lẹ̀ pẹ̀lú àwọn báyìí yẹ lóyè tí wọ́n lè gbé Ìbàdàn ga. So tá a bá wo factors yẹn lé ní Asanike kúrò nú ọba téèyàn kan lè sọ wípé ààrẹ tí ọ̀rọ̀ ẹ̀ nínú ọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn àti Ọ̀yọ́ State in general. Ẹ ṣé mo dúpẹ́. Ní ṣókí, ẹ fẹ́ kí wọ́n rántí àwọn èèyàn yìí. Bẹ́ẹ̀ ni kí wọ́n rántí, even though Asanike yẹ ní ẹni tí wọ́n dá fi sọ orúkọ ibì kan. Ká create monument kan fún wa pé ibi báyìí o aṣọ lórúkọ Ọba Yesufu Olóyèdè Asanike, because nǹkan kó ní Ìbàdàn kò ń ṣe kékeré. Tí n bá dé palace up to date, àwọn onílù ọba Ìbàdàn wọ́n á máa kì mí, wọ́n á ní ọbẹ̀ tí bàbá rẹ̀ sè lẹ̀ ní gbogbo ọmọ Ìbàdàn ń fálá. Mo wá fi àsìkò yìí mo fi rọ ọlálá jùlọ ẹnjìníà Olúwaṣèyí Abíọ́dún Mákindé, ààrẹ jagunmólú of Ibadanland. Mo rọ̀ wọ́n kán wò nínú ọlá ńlá wọn, kán bójú wo ìlú Ìbàdàn yíká, ibi tó bá tọ́ láti fi máa ṣe ìrántí bàbá wa Ọba Yesufu Olóyèdè Asanike, kí wọ́n jọ̀ kán bonú ọlá, kán dára nínú ọlá ńlá wọn, kán bá wábì kan bẹ́ẹ̀, torí orúkọ bàbá yìí ò gbọdọ̀ parẹ́. Mo appeal sí wọn ni, mo bẹ̀bẹ̀ ni, torí wọ́n jẹ́, èmi náà jẹ́ ọmọ kan tán nífẹ̀ẹ́ sí dáadáa, kò síbi tán ti rí mi ọmọba. So mò ń fi àsìkò yìí, torí kò sí iye lẹ́tà tí mo rí ká kọ, kò sí iye nǹkan kan tí mo rí ká ṣe ju pé kí n appeal sí wọn ní open space báyìí. Gómìnà ẹlẹ́yinjú àánú ni yín, ẹ bu ẹyinjú àánú yẹn wo ibẹ̀ yẹn. Bàbá yìí jẹ ọba láti 1976 ta ní Ọ̀yọ́ pé 50. Olúbàdàn ni ọba tó rèèní jù, ó ní ọba tó lo ìgbà jù, ó ní ọba tó pẹ́ jù lóróyè, tán dẹ̀ ṣe nǹkan dáadáa mèremère torúkọ Ìbàdàn fi dá síwájú. Gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn tẹ́yìn náà jẹ́, tẹ́ẹ̀dẹ̀ ń fẹ́ kí Ìbàdàn lọ síwájú sí, ẹ bá wa fi ojú wo ibẹ̀ yẹn, ẹ bá wa wà bí tó jẹ tẹ́ẹ̀ lè fi dá orúkọ bàbá yìí lọ́lá. Ọlọ́run ní para lẹ́yìn yín o. Ibi tẹ́yìn náà fẹ́ dé, tẹ́ẹ̀ tún fẹ́ dé nú ayé, Ọlọ́run bá gbé yín débẹ̀. Ẹ ṣé gan, mo dúpẹ́.